Dídé báyìí náà ní tewé adé o, mo ní mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹ̀yin mọ́ mi, ẹ̀yin bá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin àbúrò mi, ẹ̀yin ọ̀rẹ́ mi àtẹ̀yin ọ̀tá mi tẹ́ẹ̀tì ẹ̀ fẹ́ràn mi rárá. Àmọ́ tọ́lọ́wọ́n bá mi fọ́ọ̀sì mi lé yín lórí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́rọ̀ ẹnu mi. Ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ wípé orílẹ̀-èdè tí gbogbo ọmọ Yorùbá àtàtà, gbogbo ọmọ Yorùbá tòótọ́, gbogbo àwọn ọmọ aládé tí wọ́n ń béèrè fún, orílẹ̀-èdè ọ̀hún mà tiẹ̀ ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀bí mi pé kí n ṣe àwò. Ẹ̀yin ò ṣe béèrè wípé kí ló mú òmìnira Yorùbá 2022 wá, nítorí pé ní ọdún ya 2022 ogúnjọ́ oṣù kọkànlá òun la kéde orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tí gbogbo àjọ àgbáyé sì mọ̀ sí, tí wọ́n jàn lóǹtẹ̀, tí wọ́n sì retí kí ìjọba adílé wa kó bẹ̀rẹ̀. Gbogbo àgbáyé ló ń retí àti kí wa kú oríire. Ìyẹn ló dífá fún àwọn adélé wa tó máa wọlé láìpẹ́ yìí, torí pé ní wíwọlé àwọn adélé òun ló máa mú ìrọ̀rùn, ìgbáyé gbádùn tó mọ́yán lórí ló máa mú bá gbogbo tẹrú tọmọ. Àbẹ́ gbọ́, nígbà tíjọba adélé wa bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo àwọn ọmọ iléèwé pátápátá láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tó fi dé ifáfitì ni o. Lẹ́yìn eléyìí, iná tó dúró wámúwámú, ọ̀nà tó já gaara, ilé ìwòsàn ọ̀fẹ́ fáwọn àgbàlagbà, àwọn aláboyún àti gbogbo àwọn aláìlera pátápátá pọ̀. Lẹ́yìn eléyìí, omi tó mọ́ gaara máa tẹ̀lé, oúnjẹ yanturu máa pọ̀, àti ohun mèremère tó dáa ni ó wà lórílẹ̀‐èdè Yorùbá fún gbogbo ọmọ aládé pátápátá ni. Ẹ wá gbọ́ o, kí ìrìn àjò yìí ó lè yá ní kíákíá, òmìnira account èyí tí wọ́n gbé kalẹ̀ fún gbogbo ọmọ Yorùbá láti máa fowó sí lóòótọ́ kì í ṣe àfipáṣe. Àmọ́ fún ẹni tó bá fẹ́ kí ìrìn àjò ọ̀hún kó yá, ẹ jẹ́ ká fowó sínú òmìnira account wa, kí ìrìn àjò àti dé ilẹ̀ ìlérí wa, kí àwọn adélé wa kó lè bẹ̀rẹ̀ ní kíákíá, kó lè yá ní wérewére àti ní wàràǹṣeṣà. Ẹ má gbàgbé o wípé ní gbígbé adélé wọlé òun ló mú ayọ̀ wá fún gbogbo ọmọ Oòduà pátápátá, gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá. Àìmọye àwọn ọmọ wa ló ń ṣerú káàkiri gbogbo àgbáńlá ayé tí àwọn àgbààgbà àkà, àwọn àgbààgbà abú tí wọn ò tiẹ̀ ronú wípé ìyàtọ̀ ọmọ Yorùbá ń jẹ́ tó ẹja lọ sílé wa. Ṣé bí torí pé àwọn ń rí jẹ nídìí màǹdàrú, nídìí bámúbámú ni mo yóò wọn mọ̀ bóyá ebi ń pọmọ ẹlòmíì ni. Àmọ́ ẹ máa bá mi ṣàmì àdúrà, gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé orílẹ̀-èdè Yorùbá ò ní dúró, ògiri àlàpà kó máa wólù wọ́n pa. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé orílẹ̀-èdè Yorùbá ò ní dúró, wọ́n máa ṣòfò tọmọtọmọ, wọ́n máa ṣòfò tẹbítẹbí, wọ́n máa ṣòfò tẹbítara ni. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé òun máa jẹ́ olùdènà fórílẹ̀-èdè Yorùbá láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira, ikú àbádì kó máa pa wọ́n lójijì. Ẹnikẹ́ni tó bá dúró wípé àníṣe gbogbo iṣẹ́ tí màmá wa Chief Mrs. Modúpẹ́ ọmọ Onítìrí aya Abíọ́lá ń ṣe òun máa dá sómi ni. Ẹ gbọ́, ìgbérara làrá ń ké wọlẹ̀, ìgbérara ilẹ̀ kó máa gbé wọn mì láṣẹ Èdùmàrè ní o. Nígbà tí ìṣòògùn simple arithmetic ni gbogbo ọmọ Yorùbá pátápátá. Nínú ọ̀rọ̀ mi àná, ṣe bí mo sọ, mo ní gbogbo àwọn òṣèré wa ní ti onígbàgbọ́, ti mùsùlùmí àtàwọn míì náà tí wọ́n kọ̀ láti dá sí ọ̀rọ̀ yìí. Àsìkò ń bọ̀ o tá a máa bẹṣẹ́ oníkálukú wa wò. Nígbà tásìkò yìí bá wá tó, mọ́mì dáàdì kí la fẹ́ sọ nípa tiẹ̀. Má gbàgbé pé ìtàn là ń kọ lọ́wọ́ o. Nígbà tá a bá sì kọ tàn ìtàn, irú ìtàn wo la á kọ nípa tiẹ̀? Òmìnira Yorùbá 2022 ti dúró. Ẹ wá gbọ́, ẹja kíyèsára ká má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn wá o. Nítorí àwọn màǹdàrú kan wà tí wọ́n ń sọ wípé àwọn fẹ́ padà sínú òmìnira 2022. Irọ́ ni wọ́n ń pa. Wọ́n ti lọ wádìí, wọ́n ti rí pé ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀. Kò síbi táwọn fẹ́ lọ mọ́, wọ́n ti mófo, wọ́n ti lulẹ̀ nítorí adarí tí wọ́n gbé wọlé sórílẹ̀-èdè tiwọn tí kìí ṣe titi wa. Àwa ọmọ Yorùbá ti kúrò lórílẹ̀-èdè àná àti bọ́ sórílẹ̀-èdè tuntun. Ẹ má jẹ́ àtanra wa, orílẹ̀-èdè Yorùbá ti dúró. Ta ló ní kí n máa fọ́n rere léyìí? Ìbẹ̀rù àti ìjáyà gbogbo ilẹ̀ Yorùbá ní Black Lion ni mò ń ké sí. Àwọn adarí tó mọyán lórí tó yanrantí nìyẹn. Àwọn adarí tó ṣe tẹ̀lé, àwọn yàtọ̀ sáwọn ọ̀jẹ̀lú, àwọn dìgbòlugi ẹ̀dá. Ẹ sọ fún ranjúranjú ilẹ̀ orílẹ̀-èdè location 419 kó túbọ̀ múra síṣẹ́ o. Ẹni tó bá dérú báyìí náà lérú ń tọ̀. Mo kí màmá wa Chief Mrs. Modúpẹ́ ọlá Onítìrí láṣẹ Èdùmàrè. Nígbà tílẹ̀ Yorùbá bá bẹ̀rẹ̀ ìjọba rẹ̀, gbogbo wa láàjọ fayọ̀ pàdé o. Gbogbo àwọn tó fayọ̀ ṣiṣẹ́ yìí láṣẹ Èdùmàrè tayọ̀tayọ̀ nínú ìtura tòun tàlàáfíà, òun làójọ jẹṣẹ́ náà tó. Mo dé níyì, mo dúró náà o. A tún máa pàdé nígbà mìíràn tó. Yorùbá nation no going back. Ẹ jẹ́ ká máa kéde rẹ̀ fún gbogbo àwọn èèyàn wa.